tọ̀ ọlọ́run elédùnmarè ọba gógó ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwà pé agbẹnumọ́dé ya fún ni mọ́ṣẹ́rẹ̀gún ọba alógolọ́lá a ní ìlẹ́yẹ ọ̀wàgbà tí gbára àdúgbò abọ́gọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà dá gbọ́ngbọ́n bàbá koríko èrò ọ̀kàtàpá bàbá lóṣùn aṣọ mẹ́rìndínlógún báyìí lásán ṣọ̀pọ̀nà ọ̀kan ní yémiyémi ń gbẹ́kẹ́ ọgọgọ rúmọrúmọ apanimọ̀hágún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn akásọ lérí mọ́ rẹ̀ rù ó mórí bámẹ́bámẹ́ táyànyàn ìbà yín o ẹ jẹ́ kí bàmí wá sí ìmúṣẹ o láàlú ògiri òkú dọwọ́ rẹ lónìí èṣù láàlú abambam òfẹ́ gbàtà kùjó bámúbámú ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀ onímí sunmi láàárọ̀ yìí ń sùn fún ẹbọra ti jẹ́ látọwọ́ pa èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ní ọlọ́ṣe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́rẹ̀ ilẹ̀ mo fẹ́ kó gbéran Yorùbá ilẹ̀ Yorùbá làwa wà yìí gbogbo àwọn òbílẹ̀ jẹ́ pátá ìsọkùnrin ní ìsobìnrin ní tó lóun ó mọ gbórí ilẹ̀ Yorùbá ta fà sókè yìí dó borí ilẹ̀ ó gbọ́ lónìí wọ́n jẹ́ kí irú àṣírí ẹni bẹ́ẹ̀ mọ́jọ́ tó mọ́jọ́ bò bá a fojú wọn léde níta gbangba lójú ọ̀gbagadè ni ó ti fa wọn kọ́ ti faṣọ ya mọ́ wọn lọ́rùn gbẹ́rẹ́gẹ́dán bí ó ti rí nù. Kí la mú wá lónìí lórí ètò tá a wà yìí ó dá lórí ìmọ̀ràn tá a fẹ́ gbára wa lórí bí nǹkan ṣe ń lọ láàrin àwọn akọni wa lórílẹ̀‐èdè Yorùbá tá a bá ń bájọba wí ní gbogbo ìgbà pé ìjọba ò ṣe dáadáa pàápàá jùlọ àwọn tó jẹ́ olóṣèlú nínú ìran Yorùbá pé wọn ò ṣe dáadáa ẹ jẹ́ káwa táwa náà tá a sí nínú òṣèlú ẹ jẹ́ káwa náà mọ yẹra wa lọ́wọ́ wò lẹ́kọ̀ọ̀kan ìjà wa náà ń ṣe dáadáa síra wa ìjà àárín wa gún amókun ẹrù ẹwọ ó lókè gbogbo yín wọ ẹ wòsàlẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìrìn àjò ilẹ̀ Yorùbá kọ́lọ́run ọba tó láyé tó lọ́run kó sàtì wọn ṣàtìlẹ́yìn fún wa. Kíní kan ṣẹlẹ̀ nílẹ̀ Gbómìnà lórí ọ̀rọ̀ wàhálà àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da ilẹ̀ Gbómìnà láàmú. Ìpàdé wáyé láàrin àwọn akẹgbẹ́ OPC tó jẹ́ titi ọmọlẹ́yìn Ìbà Gani Adams ló gan fẹ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn ọkọ̀ yìí ẹ rí i pé mo máa ń sọ fún yín pé àwọn akọni púpọ̀ nínú wọn ni ò yẹ kí wọ́n máa sọ̀rọ̀ sínú atẹ́gùn tọ́rọ́pọ̀lọpọ̀ wọn ìmọ̀ràn sọ kí sì ni máa fà á wọn ní ikú ogun ní máa pa kíkanjú ikú odò ní pòmùwẹ̀ lodò. Àwọn akíkanjú ìyàwó akọni èèyàn Elédùà ò yọ̀ǹda ọ̀rọ̀ sísọ fún wọn níta gbangba tá bá sọ̀rọ̀ wọn a máa àsọ rége máa pọ̀ jù ewu ta ni ó mú mi ṣebí kò ju kú náà lọ máa wà lára wọn tá máa sọ̀rọ̀. A máa ṣe olóyè Sunday Igboho a máa ṣe Ìbà Gani Adams tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá a máa ṣàwọn náà púpọ̀ nínú àwọn ọmọ tó jẹ́ alátìlẹyìn wọn náà ni àsorége wà lẹ́nu gbogbo wọn tí wọn ó sọ̀rọ̀ bí gbàtẹ́ pé bóyá kò sẹ́ni tó lè mú wọn èyí wo lè wò kí wọ́n tó sọ̀rọ̀ wọn èyí yẹ ọ̀rọ̀ wò kí wọ́n tó sọ kọ́rọ̀ tó jábọ́ lẹ́nu wọn. Àwọn bàbá wa mọ́ni bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n wá máa kí orí kí ọ̀rọ̀ ní nǹkan kan wọ́n á máa kí ọ̀rọ̀ pé òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ló burú jù nínú gbogbo téèyàn máa sọ ní ayé òun ló ti burú jù. Ọ̀rọ̀ ni wọ́n sọ fún gi tí gi ó sì fi gbẹ tí ó wọ̀wé
kílẹ̀ ò tó ṣú. Ọ̀rọ̀ ni wọ́n sọ fún mi èèyàn tẹ́jẹ́ ara rẹ̀ ó fi gbẹ ọ̀rọ̀ lásán. Ọ̀rọ̀ ni wọ́n bá ilẹ̀ sọ tí ilẹ̀ ó sì máa fọ̀hún. Ọ̀rọ̀ lágbára púpọ̀, pàápàá jùlọ ọ̀rọ̀ tá a bá sọ lórí ilẹ̀ Yorùbá. Ọkùnrin kan, màá gbé fọ́nrán rẹ̀ wọlé nísìnyí, ó sọ̀rọ̀, ó sọ ọ̀rọ̀ náà dùn, ó tún wá kan létí nítorí pé ọ̀tọ̀ ni tí wọ́n pè jókòó fún láti sọ. Encourage ara yín bẹ́ẹ̀ ṣe jagun fúnlẹ̀ bàbá yín, bẹ́ẹ̀ ṣe borí. Ṣùgbọ́n nígbà tí ó sọ̀rọ̀, ọ̀tá ọ̀gá rẹ̀ ní rélù. Wọ́n ti gbàgbé pé ilẹ̀ Yorùbá ni àwọn ń jà fún. Ibùtẹ́bù ti wà nílẹ̀ Yorùbá rèé. Àwọn bàbá wa aṣáájú tẹ́ ẹ bá wò wọ́n, wọn ò rìnrìn àjò tí wọ́n bẹ́ẹ̀. Eléyìí tó jẹ́ pé ó burú jù nínú ogun táwọn bàbá wa jà ní ogun Kírìjí, níbi tí wọ́n ti gbógun tira wọn, tó jẹ́ kí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù. A dẹ̀ sọ ìtàn yìí nítorí kẹ́lẹ̀ bá akẹ́kọ̀ọ́ nínú ẹni kìí ṣe àsọdùn. Torí ẹ̀ mo sọ pé ìtàn àsọdùn ó wà nínú àkóbá tí ń bá lẹ̀ Yorùbá lójoojúmọ́. Ká máa sọ̀tàn dùn pé ìlú mi lágbára gan, ó fèsì ìlú kan nígbà tí kan. Kí lẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn? Etí ìtàn wà fún nù. Tán bá pàtàkì bàbá èèyàn fún èèyàn, wọ́n fẹ́ kọ́ mọ̀ bá ṣiṣẹ́ bí bàbá rẹ̀ ṣe ṣiṣẹ́ ni, tàbí kán fẹ́ kọ́ ṣàṣeyọrí bí bàbá rẹ̀ ṣe ṣàṣeyọrí. Kì í ṣe pé wọ́n pàtàn fún ọ kórìíre ó léwu kọ́kàn kọ́ wá lọ kóódò pé so bàbá mi ló dánrù nǹkan báyìí wò. Etí ìtàn wà fún nù, tá à ń dọ́gbọ́n kọ̀rẹ́tà àwọn òpìtàn fún nù. Ìtàn ò sí fún ká sọ láti lè jẹ́ kí ìwọ tó jẹ́ ọmọ onítàn àbẹ́ni tí bàbá rẹ̀ wùwà yẹn kó lè bá ronú kú àbí kó lè bá lọ ṣiṣẹ́. Aṣọ kó má bàa sílẹ̀ tẹ́ni, kó má bàa tójú lẹ̀ mọ́lẹ̀ pé bàbá rẹ̀ ibi tó ti ṣe mistake rèé o, bàbá rẹ̀ tó mú ṣàṣeyọrí rèé. Etí ìtàn wà fún nù láti kọ́ ọmọ tí bàbá rẹ̀ ní ìtàn ní ẹ̀kọ́ tó yè koro tí ó fi mọ̀rìn àjò ayé rìn. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tá a ti pa lórí ìkànnì yìí àti káàkiri ìkànnì míì náà tí ì sí ìkànnì tèmi nìkan, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́kọ́ mẹ́ ju eléyìí tó dùn bẹ́ẹ̀ pé Ọ̀yọ́ wá gbé ogun lọ́ọ́ Dahomey, ó kà pa gbogbo Dahomey rẹ̀. Ṣé tá a fẹ́ gbọ́ nù tànú? Kí ló bí ogun tọ́yọ́ fi ṣẹ́gun sí Dahomey? Ìwà wo ni Dahomey wù tí wọ́n fi lùzì ogun? Kí ló fà tọ́yọ́ fi lùzì ogun pẹ̀lú Ẹ̀gbá? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ náà fẹ́ ká kọ́ ń bẹ̀. Nǹkan pè lákọ̀ọ́lẹ̀ nu. Wọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú tàn ni. Kì í ṣe pé kákan gbọ́ kákan máa fi wúrí káàkiri pé àbá bá mi nígbà ayé wọn. Tó bá jagun báyìí gidi ó máa bọ́ ni. Kì í ṣe tá a fẹ́ kọ́ nù tàn nu. Kì í ṣe tá a fẹ́ kọ́ nù. Ẹ̀kọ́ kí ló gbé bàbá rẹ̀ ṣubú lójú ogun? Kí ló gbé bàbá rẹ̀ ṣubú? Kí ló mú bàbá rẹ̀ yege nínú ìrìn àjò tó rìn? Ẹ̀kọ́ títàn wà fún nìyẹn. Ṣùgbọ́n mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni wa nílẹ̀ Yorùbá bí gbó tóníkálùkù mú kiri ní lóde òní tá a sọ níṣẹ́ ní mímu. Àbáwọn àmúkú musa tó tún yàtọ̀ sí gbó, bóyá òní òjò kọ́pọ̀ ló dúró déédéé mọ́ ni I don't know. Kéèyàn ó bọ́ta pé àdírẹ́sì kọ́nfẹ́rẹ́nsì yìí kó mọ wá pàtàkì bẹ́ẹ̀ nìkan tó jẹ́ ráìvà ọ̀gá rẹ̀. Ìran kan náà ni wọ́n o, ogun jọjọ já gbogbo wa papọ̀ ní o. Ọ̀tọ̀ ní tán ní ó rán, ọ̀tọ̀ ní tó náà lọ rán. Ètò ń pètè ogun mi, ètò wá já mọ̀ wípé káwọn tó wá gbó àwọn kọ̀ọ̀kan para àwọn náà. Sáwọn tẹ́gbẹ́kẹ̀lé rèé. Sóhun gbé iṣẹ́ mẹ́yà ìwà tó wù yín àtọ̀rọ̀ tó sọ ṣé kì í ṣe mẹ́yà tí á là. Ẹ máa fojú sírú wọn lára. Wọn ò yàtọ̀ sọ́ta ilẹ̀ Yorùbá o. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá lẹ́wọ̀n o. Ìbà Gani Adams ló gun ọ̀fẹ́. Bàbá ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Ọba, púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn yín ni wọn ò mọ ìtumọ̀ ìtànpè ní Odùduwà People Congress. Wọn ò mọ ìtumọ̀ rẹ̀.
ewu tó wá wu ọ̀pọ̀lọpọ̀ nínú wọn jù wọn ò mọ̀ pé téèyàn bá ti lè filẹ̀ Oòduà búra ò gbọ́dọ̀ kọjú sọ́mọ Yorùbá mọ́ kọ́tàbọ́n mọ́ ọmọ tó bá bí lórí ilẹ̀ Yorùbá tó bá ti jọ́ ọmọ Odùduwà ìbọn rẹ̀ ò gbọ́dọ̀ ná sí ọ̀hún ni ẹni bá dánwò nínú wọn ọ̀hún ló jẹ́ ibi tó pọ̀lọpọ̀ wọn ti ṣubú lọ rẹpẹtẹ ẹnu tí wọ́n mọ̀ ṣé bá rí gbogbo wà tó wù lẹ́kọ̀ọ́ ńgbà yẹn tí wọ́n pera wọn l'OPC tí wọ́n bá jọ ń jà ládùúgbò tí wọ́n gbẹ̀yàwó níyàwó táwọn obìnrin lọ ń fẹjọ́ sùn wọ́n tí wọ́n lọ na ọkọ wọn na ọkọ mi lóògùn pa wọ́n gbẹ̀yàwó rẹ̀ tó pọ̀ lọ rẹpẹtẹ lẹ́gbẹ̀ẹ́ mi nínú àwọn tí ń tẹ̀lé mi tó jẹ́ OPC mo rí ìyàwó tó di ìyàwó rẹ̀ látàlá pé obìnrin fẹjọ́ sùn kiri orí pálágbára ni tọ́dẹ̀ ti mara wọn rí ó lọ fẹjọ́ sùn pé akọ mi ó ṣe báyìí ó lọ fẹ́ obìnrin kan ìyẹn náà kó ogun wọn lọ ká yẹn mọ́lé wọn lù pa ìyàwó bọ́ sọ́dọ̀ rẹ̀ nísìnyí ìyá tí ń jẹ́ ìyàwó nísìnyí wọn ò rí ibi tọ́jú rẹ̀ mọ́ nítorí pé ẹni tó lọ fẹ́ òníṣẹ́ lọ́wọ́ OPC ní fi ń jẹun OPC ṣiṣẹ́ ni mi ì bá OPC wí ìyìn ṣe bó OPC jà ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa lọ kẹ́kọ̀ọ́ kan wípé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn nù ẹ̀yà àjẹkọ̀ oníkálukú lọ máa gbénu ilé rẹ̀ títí tẹ́ fi mọ ogun tí ń jà yín ìtí ń jẹ́ kí àwọn olóṣèlú orí yín yàn jẹ́ gbogbo ìgbanu ìtí ń ṣe ogun tí ń jà yín ẹ̀ dàmọ̀ ẹ̀ lè identify problem yín nínú ìṣòro tí sì máa ń múyàn láyé tí máa ń gbẹ̀mí èèyàn ní kéèyàn má lè identify ìṣòro tó ní wípé ìṣòro mi nìyí dé kí n yẹ sẹ́gbẹ́ kan gbogbo ẹ̀dá tí bá ti rí láyé tí ò bá ti lè rí ìṣòro tó ní identify yóò hard fún láti bọ́nú ìṣòro yẹn wọ́n pè yín pé kẹ́ wá bá ìjọ sọ̀rọ̀ ẹ̀ wá rántí pé ẹnìkan kò àpàdà lọ́gbà wọ Kòtónú ẹni tó ń tẹ̀ ń sọ yìí náà lójú ogun rí nínú ogun tó sì gbóná jù ní ogun ìlú sílùú ogun tẹ́yìn jà ṣe bó ogun payábàyàbà ni ṣe bí riot lẹ́yìn ṣe ẹ má tọwọ́ bọ àwọn yẹn lẹ́nu ká má máa há fún yín tààrà nígbà tó gun jalè Kwara sí bọ́ ọmọ Kwara lẹ́yìn wáyé tẹ́yìn ò bọ́ sójú ogun kẹ́mú mi ìyá tí a là mẹ́wàá kẹ́mú wọn kalẹ̀ báyìí kárí pé ìtẹ̀ dámúrè àwọn apè yìí sọ̀rọ̀ ẹ̀ tó ń dá ogun mi lẹ̀ ẹ̀ wọ́n á sọ pé kódà kẹ́ tó wọgbó ẹ̀ kọ́kọ́ yìnbọn síra yín ná sẹ́yìn ó lọ mo fẹ́ kí gbogbo ògbìmọ̀ OPC tó wà ní Kwara ẹ mú máa yẹn dáadáa tí nǹkan bá ṣe àwọn èèyàn ẹ mú torí ẹni tí ì bá ti wọ́ ti ọ̀rọ̀ ẹnu ẹ̀ gbogbo àmọ́ olóyè Sunday Igboho pé níbi tó bá ti gbé microphone sí wọn lẹ́nu ọ̀rọ̀ tó burú jù ó dàbọ̀ gbogbo alágbára lónìí tẹ́ ẹ bá gbé Ìbà Gani Adams jókòó ṣèṣe tí microphone bá ti lè dẹ́nu wọn báyìí ọ̀rọ̀ ó dàbọ̀ tí ó burú jù gbogbo alágbára ni bí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe ríhun ẹ gbọ́dọ̀ jó sọ̀rọ̀ jù ọ̀rọ̀ rẹ̀ wọ́n dì mú tóra lágbára ni eléyìí tó lọ Òṣogbo tó lọ campaign fún Oyètọ́lá sáàmọ́ tó jú rí kátólí kéèsì yẹn clear kó lẹ́ni pé wọ́n lọ́nà lówó ju gbogbo Òṣogbo lọ a lot of things bó ṣe rí fáwọn alágbára nìyẹn tó rẹ̀ láì fẹ́ kán sọ̀rọ̀ jù tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá sọ ẹ jẹ́ kí wọ́n máa kọ́ fún yín kì í tó rẹ̀ náà fi máa ń jẹ́ kí president ìlú àbí gọ́vnà ìlú kó tó sọ̀rọ̀ níbìkan wọ́n ó kọ ọ̀rọ̀ tí ó sọ fún tó rà lágbára ni tó bá débẹ̀ yóò sì sọ tó bá ní kó kàn máa ro ọ̀rọ̀ lórí àṣírí bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ kọ́lé ẹ̀kọ́ kan tí mo fẹ́ kẹ́ kọ́lé ní nìyẹn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ jagunjagun lẹ̀ Yorùbá ẹ ṣọ́ra láti máa sọ̀rọ̀ gbogbo àti sì máa jagun ṣẹ́gun ẹ lọ́wọ́ àwọn bàbá wa ó pọ̀ nù wọn ìsọ̀rọ̀ wọn ò dákẹ́ ni torí ibi ìsọ̀rọ̀ gan àwọn ayé àmọ́ ti bẹ̀ máa ṣírí èèyàn ìtì ń jẹ́ fún ọwọ́ mọ́ níbi tọ́rọ̀ bá ti pọ̀ jù ewu wà ń bẹ̀ gan àwa táyé sọ̀rọ̀ gan ẹnu máa gbé àwa gan wọ́n máa bẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ ó máa pè wá lábẹ́ aṣọ pé ọ̀rọ̀ tó ẹ sọ lẹ́ẹ̀kan yẹn ṣọ́ra o ẹ má wọn sọ́jú dé gbogbo ibẹ̀ yẹn mọ́ o a rí àwọn èèyàn tí ń pè wọ́n káàkiri bó ṣe rí nìyẹn wọ́n ní alágẹmọ tí ń yọ́ lẹ́tẹ̀ ikú a máa pa abẹ́lẹ̀ ń bẹ́lẹ̀ ekubẹ̀ láàgín ìdí nìyí tá a fi pè yín sí àkíyèsí bàbá tó sọ̀rọ̀ ní Kwara aláṣọ funfun ẹ ṣọ́ra níbi ọ̀rọ̀ sísọ ẹ ṣọ́ra ìbá wù mí gan tẹ́ bá ní kápá torí ìrẹ́pọ̀ tá a bá dúró lọ́kàn ogun tó wà nílẹ̀ yóò ṣe é jà inú ogun nílẹ̀ yóò bá wà o
tẹ́ ẹ bá ń ṣe níṣe pé kò sẹ́ni tí ó mú mi kòsòrò ẹ̀yin fúnra ara yín lẹ́ẹ̀fẹ́ nu bà nǹkan jẹ́ ẹ̀ẹ́fẹ́ nu bà nǹkan jẹ́ yàrá kan ni yàrá tí ń bẹ ńlẹ̀ Oòduà yàrá kan péré ni yàrá kan ni gbogbo àwọn bàbá wa ti ń tọ̀ tipẹ́tipẹ́ òun náà gbogbo ọjọ́jọ́ máa tọ̀ ẹ má da igbó ilẹ̀ Yorùbá sí méjì ogun tó jà wá nìyẹn nígbà tí ogun gbógun Kírìjí in tó ṣèjẹ̀bú ò bá ti ṣèjẹ̀bú nígbà tí British fèsì wọn tó bá jẹ́ pé kò sí ogun Kírìjí ń ta ni tí àwọn British kò fi mógun lẹ̀ pẹ̀lú Ìjẹ̀bú ṣe é rò pé British yóò fara rẹ lọ British ò ní fara rẹ lọ. Káàrẹ̀ Látòsà wà lójú ogun Ìjẹ̀bú kí Ògèdèngbé Agbókùngórò kó wà lójú ogun Ìjẹ̀bú kí bàbá wa Arímọ̀rò kó wà lórí ogun Ìjẹ̀bú kí bàbá wa Onídòyí kó wà lórí ogun Ìjẹ̀bú kí Fábùnmi Òkèmẹsí kó wà lójú ogun Ìjẹ̀bú ṣé British ò ní dámọ̀ bó ṣe léwu kó kéré tó láyé wọ́n máa mọ̀ àwọn fèsì àwọn èèyàn kan ṣùgbọ́n ẹ ti bọ́ sójú ogun pẹ̀lú ọmọ ìyá yín wọ́n sì gbẹ̀yìn kò lé wá káwọn ọmọ ìyá yín mi ìmọ̀lé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn fún wọn nítorí àfẹ́ ti Ìjẹ̀bú-nù gbogbo kíní ìlàsọ ẹ̀kọ́ láfẹ́kẹ́ kọ́ ń bẹ̀ afẹ́kẹ́ kọ́ ń bẹ̀ ni kì í ṣèdùnnú ilẹ̀ Yorùbá ni pé British ń pa àwọn ìran Ìjẹ̀bú nígbà tí Ìjẹ̀ṣà Èkìtì àti Ìbàdàn tí wọ́n wà lójú ogun tí wọ́n bára wọn jà lójoojúmọ́ tán fún dídí 16 years jà bóun lógo òṣèlú ìgbèrú wọn. Adé ń pè yín sákèésí gbogbo gbà nígbà tí wọ́n wá ẹ wá wo gbà tí wọ́n já ogun 1840 àtogun Jálumi tí gbogbo wọn pàtọ̀pọ̀ ṣé wọn ò ṣe ogun yẹn ni ṣé wọn ò ṣe àtọ́dún náà gbúrò Fúlàní kó tó nípa tó ń gbúrò wọn lẹ́jọ́ mẹ́ta yìí láti 1878 tá a gbúrò Fúlàní àfẹnujọ́ mẹ́ta tá a tún gbúrò wọn àwọn ń pè yín sákèésí gbogbo gbà pé ẹ ṣọ́ra sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ jagunjagun ẹ ṣọ́ra bí ọ̀rọ̀ sísọ. Ìbà Gani àti olóyè Sunday Igboho tó bá dọ̀la tán bá pa ọmọ ogun papọ̀ sẹ́yìn máa bá ṣé táwọn ọ̀gá yẹn méjèèjì bá jókòó sábẹ́ tẹ́ǹtì tán ló yẹ ẹ bọ́gbẹ́ àwọn ọmọ control ṣẹ́ lọ ẹ̀ ti torí ẹ̀yin méjèèjì ó fi ṣe ara yẹn máa jà nínú gbóni ẹ̀yin lẹ́ lùsì torí Ìbà Gani àti olóyè Sunday Igboho padà tó ṣe papọ̀ ẹ̀yin lẹ́ máa lose torí ẹ̀ ní ẹ fọpọlọ ìrìn àjò yín àwọn bàbá wa ń jọun tán bá ń bára wọn jánu lé wọ́n kọ́kọ́ bára àtajà nígbà wọ́n ní ẹlẹ́ lórí owó Yorùbá yẹn ti jẹ jáde pé ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fàgò dádì yẹ ẹ kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà because tẹ́ bá fi àgò dádì yẹ lójú ẹlẹ́yọ̀rọ̀ mọ̀ bí tẹ́ ẹ fi adìyẹ sí Yorùbá yẹn ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà kẹ́ tó fi àgò dé adìyẹ ní. ngbẹ bá àwọn ará abéjà tán ẹ padà wálé ọ̀sẹ̀ mi lẹ́ẹ̀kan o ọ̀rọ̀ tẹ́ Sunday ní kì í sọ̀rọ̀ dáadáa ni o ẹ ṣètò ẹ láàrin ara yín pé ẹ ti kọ́kọ́ ṣẹ́gun náà ìdùnnú yìí ó jẹ́ kẹ́ lè ṣẹ́tù ṣùgbọ́n ọmọ ìyá rẹ ó wà lójú ogun ọwọ́ rántí ọmọ ìyá rẹ wípé ọ̀kadà lógún kọjá lọ Kòtónú ọmọ ìyá rẹ ó sì ń filẹ̀ Oòduà búra bóò ni wọ́n ṣe gbogbo tí ìbọn ò ní pa ọ́ wọ́n tó fògbó búra bóò ní kọ̀dí ìbọn sí ìran Odùduwà bóò ni ààrẹ ta àbọn ò sí ní ta kó bá ọ ara mistake tẹ́ ń ṣe nìyẹn ẹ̀dẹ̀ mọ́ lẹ́fọ̀ gbúgbúra torí ẹ̀ làwọn èèyàn ṣe ń wọ́ àwọ́rì ìdí pé bílẹ̀ Yorùbá ṣe lágbára tó kí lórí tẹ́ ń sá fún Fúlàní wọn ò mọ pọ̀pọ̀lọpọ̀ yín èèwọ̀ lẹ́ ń jẹ́ èèwọ̀ lẹ́ ń jẹ́ ìwọ tó ń pè léèwọ̀ lẹ́ ń tìbẹ́ lójoojúmọ́ ó ń bínú sọmọ ìyá rẹ ó sì lọ jago fẹ́ kí àwọn alálẹ̀ ò dúró tì ọ́ wọn ò ní dúró tì ọ́ torí pé wọ́n gangan ò ṣe dáadáa ọ̀ dúró táwọn tó yẹ kó dúró tì. èmi ò ní sọ jù báyìí lọ lórí bíbá yìí fídíò yẹn wọlé sí kẹ́ gbọ́ bí arákùnrin yẹn sì sọ̀rọ̀. ọmọ Oòduà ni mí wọ́n ní ikú tó pẹrẹ díẹ̀ kò gbọ́dọ̀ tó pelé wúrẹ́ sẹ́ẹ̀rí pé ààrẹ tán ní àsìkò ètí tó wọ́n máa ń tán ṣe àwọn kò nídìí ká bínú síra wa àwọn ìjọba Kwara State ló yẹ ká bínú sí àwọn ló yẹ ká bá sọ tí ń jòdòdò ọ̀rọ̀
èrè owó ló pìsì jẹ́ lábẹ́ wọn lẹ́ni ẹlòmí ó jáde sí social media yọmọ sẹ́ni yọ́bọ̀yọ̀bọ̀ ó ti yẹ kárẹ̀ kọ́ wọnú kinní lọ kó ṣe kinní kan lọ first year NCC tá a fẹ́ gbà ní Kwara State ẹ wo iye ẹ̀mí tó lọ sí nínú OPC ẹ wo iye èèyàn tó lọ sí prison wọ́n fìgbà kan rọ́pù àwọn sọ pé a fẹ́ wá jọba aládé ní Kwara State ẹ dákun ṣé fámílì ààrẹ ń jẹ ọba aládé ni nílọrin àbí sókàn lẹ́nu gbà tí mo dé ibi tí mo dé ìsìn ọmọ tó jù mí rí lórí pé mò ń so OPC tí mi ò bá strong má ti kú ọmọ ẹ ọ̀gá mi rè orí lówó wọ́n ti forí ru ẹrù láti ilé wọn dé ilé ẹnìkan rí kí n má dárúkọ rẹ̀ ní social media lórí pé so OPC náà ni nísìnyí gbogbo ẹ wá lé tán ìgbà yẹn lẹ́sẹ̀ wọ́n sọ pé OPC dà how many times not declare any wanted ní Nàìjíríà táwa yìí láì fàdíyà láì jalè láì sẹ́ni tì sẹ́bí lórí Yorùbá ni gbàtà declare any wanted gbà yẹn èèyàn mélòó ló bá kẹ̀ èèyàn mélòó ló sọ fún pé yá mọ̀ so even àwọn kọ̀ọ̀kan tó sọ fún pé yá mọ̀ so à ń bẹ lẹ́yìn rẹ̀ gan wọ́n padà ìgbà táwọn ń jà fún Yorùbá nígbà yẹn ẹ sọ fún mi àwọn tó wá ń jáde lẹ́nu tó wá ní akọrin làwọn kìnnìkan ibo náà wà nígbà yẹn position wo náà wà nígbà yẹn ẹ wà tọ́jú erí tẹ̀yàn wà tó ti ń jà fúnlẹ̀ Yorùbá ìsì ń jà lórí pé bí ìgbà tẹ̀yàn rí ọjọ́ ọ̀la tó ń jà lé lórí ìgbà yẹn tó fi declare ní wanted òun ló dé yìí o ẹ sọ fún mi gbogbo àwọn àfáà tó ń sọ pé ìlú tíra nìlọrin ìlú kìnnìkan nìlọrin kán wá bá kó tíra lọ baba ńlá tí wọ́n ti ń jagun àwọn èèyàn náà wọ́n ń sọ lẹ́nu náà wọ́n sọ pé kí ni OPC ń wò kí ni ṣé wọ́n recognize rẹ ládùúgbò tó wà ibi tó ti ṣe meeting ṣé wọ́n recognize ẹ anybody ilẹ̀ mọ ogun tẹ́ ń fèsì níbi tẹ́ ń wà náà gbogbo ogun tí mo ta bánà wọ́n tún wá bá mi wọ́n sọ pé kí n ka bánà ilé tí mo rà ní tí èsè pé bí a mo rẹ́ǹtẹ̀ àwọn àyàn lẹ́nìí làwọn pariwo èyí ó ti yẹ káàrẹ̀ sí wálẹ̀ táàrẹ̀ bá sí yín lẹ̀ ní tó ṣẹlẹ̀ sáwọn tó lọ bí ó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn ṣé Abrahamani ṣé kò rí OPC nílé àbí kò mọ̀ pé OPC ń bẹ ní Kwara State kó tó lọ lè gba àwọn Haúsá wá láti ilẹ̀ Haúsá wá fi so lórí fún yín ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe figilante àlàyé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe figilante mọ́ OPC ẹ̀yin ni mo pìtì jù à ń sọ fún yín àsìyàn always sọ fún yín pé figilante ẹgbẹ́ Sokoto ni mo ti ń sọ̀rọ̀ yẹn ní state ń bí ìsìn ó ti lé lẹ́mẹ̀rin sẹ́wàrún Sokoto ló ní figilante àwọn tó ní figilante lẹ́ ń pè ní mèyẹ́ tí alá yẹn nínú àwọn tọ́lọ̀ sọ pé lọ́ọ́ darí bẹ́ẹ̀bí o tó ní òun gán ní àwọn mèyẹ́ tí alá yẹn báyìí àwọn Fúlàní yẹn náà kú náà wọ́n pa wọ́n ṣùgbọ́n ẹni tó bá ti kú nu wọn wọ́n sì ń gbé lọ torí pé wọ́n mọ̀ pé ẹjọ́ wọnú gbó tẹ́lẹ̀ ni ẹni tí wọ́n bá rí gbé lọ wọ́n sì ń gé orí rẹ̀ torí pé ẹ dára yín mọ̀ Abrahamani fi wálẹ̀ ọlọ́lẹ̀ mú Haúsá láti ilẹ̀ Haúsá wọ́n dẹ̀ kó wọn wá wọn á fi so lórí lórí ṣé táwọn bá sọ fún wa pé káwọ gbóná sí bí wọ́n ṣe fún wa nìyẹn ẹ jẹ́ ká rorí ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe so ti yẹ a ò kí sẹ́rú Haúsá ẹni tó bá dẹ̀ claim rẹ̀ pa Haúsá lòun ní Kwara State kó claim ẹ̀ kó lọ sí inú gbó ibi tó ti mú jíyàn gbé kó lòun lọ lè bá wọn sọ̀rọ̀ pé tó family yìí ni mí tẹ́ bá ti rí ẹ má jí mi gbé à ń tanra wa ní Kwara State ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa alágbára mọ́mọ́règún àgbà ọ̀lẹ́ni nínú gbogbo wa ẹlòmíì láì tí ìgbà pàmí ó fẹ́ lè gbébọn àmọ́ nígbà tí wọ́n lọ sìn tó ní kálukú rí nǹkan tó bá dé wà láì bá ṣe jókòó iná bá ní ẹja mọ wọlé lọ ẹja mọ wọgbó lọ ẹ tó tẹ̀lé wa lè mọ́jú márùn lọ. bẹ́ẹ̀ ló rọrùn ni because tá a bá sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ ẹ máa ní pé ààrẹ ò tú wálẹ̀ wọ́n ní ká wọgbó wọ́n ní ká ṣe kinní kan ló ti délẹ̀ yìí sìn wàláì mo kí Máyégún akọni dẹ̀ ni ó gbìyànjú ìgbà tí wọ́n sẹ́ni kinní kan ní pílásọ́ọ̀mù kan mo ní ẹni tó fẹnu wa kò ní mórílégbó mo ní wàláì ẹni tó fẹnu wa kò lè mórílégbó màá wà báyìí màá sì débi tí ẹ ti rí bí táyọ̀ ti fẹnu wa kò tó jáàmù ni ẹgbẹ́ stẹ́rìn lé lọ́wọ́ ẹgbẹ́ gbọ̀n lẹ́ni bọ̀dì lọ́wọ́ pé ya ó ti délẹ̀ ẹ̀jẹ̀ wọ́pọ̀ lọ ètò ní ẹ̀yin tẹ̀sí súnmọ́ lọ́sẹ̀lú ẹ bá báwọn Abrahamani sọ̀rọ̀ àwa ṣe tán bá lè bá ààrẹ sọ̀rọ̀ tó jẹ́ ọ̀gá wa táàrẹ bá sí wálẹ̀ àwọn òsì ní lọ́bì kankan mọ̀kan tó sẹ̀ dé lánàá kó sẹ̀ kó máa sọ̀rọ̀ sọ́gà wa ànígbà yóò àkọ́kọ́ bára wa jagun náà kó nípa wọnú gbó ó ní iye ìgbà tí wọ́n fi dìklẹ́ ààrẹ ní wanted ààrẹ dẹ̀ rọ́gẹ́dì ẹ̀ ó dẹ̀ sọ̀sídì ẹ̀ àtìmọ́lé mélòó náà ti ṣe ẹ̀mẹ́ ló náà sì mú wọn ọ̀kadà náà gbà wọ Kútọ́nù nígbà tó fẹ́ yíwọ́ tán
ààrẹ ò ní access àti wọ Kútọ́nù, even ààrẹ ò ní pass téèyàn lè fi travel out lọ́wọ́ gbà yẹn síbẹ̀ ó sì rí pé ẹgbẹ́ yìí sì dúró, ó sì dúró lẹ́nìí. Wèrè kan máa sẹ́ni yọ́bẹ̀ ẹ̀bọ́n ẹnìkan wá wọgbó wà láì wọ́n rò kú wọn jáde àṣẹ ẹnu orí social media. Ẹ̀yin OGC wa náà dẹ̀rẹ́ wọ́n kàn fi ń jó OGC ní bẹ́yẹ̀ mọ́ sẹ́yìn. Ó yẹ kẹ́yìn gẹ́gẹ́ fúnra yín lórí social media, ó yẹ kẹ́ ní program kan tẹ́ máa ṣe. ṣe ti gbogbo nǹkan tó sọ inú mi dùn pé ẹgbọ́n tó sọ fúnra lára rẹ̀ ta ni o ṣàìmọ̀ pé lóye Sunday Igboho ní ń bá wí but ọlọ́run ọba láàánú wọ́n mọ̀ pé Ìbà Gani Adams ó correct ẹ̀ mo nígbàgbọ́ bàbá yìí ṣe ní burúkú délé gbogbo level yẹn ẹ̀yin ilẹ̀ ń jẹ́ káwọn àwọn èèyàn máa fojú burúkú àwọn aṣáájú yín àwọn ọmọ olóyè Sunday Igboho náà ń bẹ o táwọn náà máa ṣe báyẹn o gbogbo wọn yín làjọ bá papọ̀ o kì í ṣe ti tẹ́ǹtì Ìbà Gani Adams nìkan o àtàwọn ọmọ olóyè Sunday Igboho náà táwọn náà máa tasáré gbogbo yín là ń bá wí ẹ jẹ́ kó gun omi ẹ jẹ́ kó gun sinmi tó gun lé tí kú lé ò bá pààyàn tó dé ìpààyàn ikú lé lè fi ń jara yín ikú lé lè fi ń jara yín ní wàhálà ṣe ń wà ń ta lójoojúmọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn à ń sọ àwọn kankan fún yín tí ẹ kì í understand dáadáa mo pàdé fọ́nrán kan lórí kan nìyí tí arákùnrin kan ní ilẹ̀ Ghana ó wá ń ṣàfihàn ààyè kan tó gbòòrò nílẹ̀ Ghana tó ti dìgbẹ́ ibẹ̀ ti dìgbó ó dàbí aṣálẹ̀ lọ́ọ̀kan àwọn èèyàn kan ní AI ni kì í ṣe AI torí ẹnìyẹn fi kámẹ́rà sára tá à ń rí ẹnìyẹn ń pe ìran kan pa àwọn ìran kan ní ìran ṣáì yìí ìran kan ní Ghana ni mo fẹ́ kẹ́ mọ iye ìran tó ti fẹ̀ jáde láti gbòòrò Ghana láti gbòòrò fẹ̀ tó di ìlú Ghana mú àti rí Ashanti a mọ̀ ń pa ìjọba wọn àti rí àwọn president Ghana àti rí àwọn àrùn tátara wọn jáde ṣé mínísítà ni tó wá sí Nàìjíríà láìpẹ́ yìí tó ní ọmọ Fẹ̀ làwọn tó jókòó pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ láti Ghana àtúwárí ìlú mi tán pè ní ṣáì àwọn ilé àti ẹ̀gbọ́n orí nùtàn tó jẹ́ pé ìran wọn nígbà tí ẹni yìí ó sọ ìtàn ó ní bí 1000 AD ni wọ́n ṣẹ́tù sáàyè yẹn ayé yẹn ó ti di koríko kò séyàn bẹ̀ mọ́ o ìlú yẹn tú bọ̀ ayé yẹn wà ń bẹ̀ dọ̀la ó nípa táwọn kò ní Ilé Ifẹ̀ ní 1000 AD ibi táwọn dé sí rè ó dẹ̀ fi òkè ńlá méjì kan sí mẹ́ta hàn tán tira wọn báyìí Shai Hill náà pé òkè yẹn ó ní ara òkè yẹn pé àwọn ìgbógun tirẹ̀ ẹni ló fà á tí ìlú yẹn fi tú ìmọ̀ gbógun tirẹ̀ ẹni ni wọ́n fi tú ìlú yẹn nǹkan kékeré kan mo kàn fẹ́ fàyọ ń bẹ̀ màá fi fọ́nà yẹn hàn yín tẹ́yìn náà ó rí mo kàn fẹ́ fà kankan kékeré kan jáde ń bẹ̀ ṣe rí ìlú tá à ń pè ní Ilé Ifẹ̀ ìlú tó tóbi ni o Ìtànfẹ̀ mò ń bọ̀ iṣẹ́ kan wà tí mo ṣe lọ́wọ́ lórí ẹ̀ iṣẹ́ ìran Yorùbá bẹ̀rẹ̀ látọ̀rí àwọn Ọ̀rúnmọlẹ̀ ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìrìn àjò ilẹ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ question wáyé lóríṣiríṣi táwọn èèyàn ń béèrè bóò ní ilẹ̀ Yorùbá gangan ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ yìí ká sọ̀rọ̀ ń pa ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ tí ó wáyé wọn àwọn òpìtàn gan púpọ̀ nu wọn ò mẹ́nu débẹ̀ rí màá débẹ̀ màá dẹ̀ yọ àwọn fáktì bẹ̀ jáde bí ilẹ̀ Yorùbá ṣe jẹ́ ilẹ̀ Yorùbá torí pé ọ̀pọ̀lọpọ̀ dára wọn mọ̀ ẹlòmíì ò sá mọ̀ sọ torí ẹlòmíì ò sá mọ̀ sàṣùbà àròbájọ èèyàn ò lè wá láti ilẹ̀ bòmíì kó wá gbá rìsáàtì lórí ilẹ̀ yín kó mọ̀ yọ ọ̀sọ́jọ́ sọ lọ àwa tá a tú tàn wa kọ rèé tá a jẹ́ kẹ́ mọ̀ bí tàn wa ṣe rí àwa ò sinmi ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ lọ́la torí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà gẹ́tà fojú wò pé yóò má tàn irọ́ náà ń pa gbogbo wọn ìtanrọ́ ọ̀pọ̀lọpọ̀ ń pa tán gbé kiri ọ̀pọ̀lọpọ̀ torí àìmọ̀ṣẹ́ máa ń kọ̀ndẹ́mù ìwé ṣeré màá mú àwọn fáktì kan wá tó sọ̀rọ̀ ń pa bílẹ̀ Yorùbá ṣe bẹ̀rẹ̀ àti àwọn nǹkan tá a sábà pàdé tó ti ka confirm ẹ̀ pé bí ìran Yorùbá ṣe rí nìyẹn ìrìnàjò yẹn ń bọ̀ láìpẹ́ yìí
ilẹ̀ Yorùbá ní tí ó jẹ́ ká borí ìṣòro tó wà wájú wa ìrẹ́pọ̀ àtìfẹ́ ni ìrẹ́pọ̀ àtìfẹ́ táwọn ọmọ ogun wa bá ti lè pé papọ̀ pẹ̀lú àlàáfíà àti bọ́ kì í ṣe dandan ní kí gbogbo ìlú pátáká ní àkópapọ̀ o ṣùgbọ́n káwọn ọmọ ogun àwọn tó bá jọ́mọ ogun kí wọn kọ́kọ́ rẹ́ ná tán bá ti rẹ́ títán ìṣòro tí wọ́n bẹ́ẹ̀ títán ṣùgbọ́n eré táwọn ọ̀tá ọmọ sáà ní pé kéde wọn mọ́ kò eré àyẹn làwa náà wà á ṣiṣẹ́ lé lórí gbogbo ọ̀tá ọ̀sẹ̀ ní borí wa ẹ wo fọ́nrán tí mò ń sọ yìí òun ló ń wọlé bọ̀ yìí. A group of people lived here before, so the hills and then the caves we visit now are the ancestral homes. So we have 2 big caves and then 3 hills. Just that, as you can see, they are not close by and some are quite high, so it takes time going through all of these. So the people that lived here before were called Se people. They migrated from Nigeria, a particular place called Ile-Ife. So these people walked on foot and also settled at some places before here. But because of these tribal wars back then and some other challenges, so they were not able to settle at those places for long, as they did here. So they arrived here in the early 1000 AD and then stayed up to 1892 before they were sacked from this place by the British Army. So back then, the British were taxing people, some tribes that were living around here, but the Se people refused to pay that to the British. They also involved themselves in these tribal wars a lot, and as well, they trap people that uses the trails in here for barter trading and take. fọ́nrán òun ló wọlé yẹn ló mọ lẹ́wọ̀ tán yẹn mo rí wípé ẹ máa understand bó ti jẹ́ pé dé òyìnbó náà fi sọ bọ̀ ẹ understand nǹkan tí ẹni yẹn ń tẹ̀ láti sọ níbẹ̀ yẹn ẹ wá máa fi compare ìtàn táwọn nǹkan tí ń bá bọ̀ ó ní ìtàn Ọ̀rànmíyàn kan tí mo bá pàdé tí bàbá kan tó pẹrẹ bóyá sábẹ bàbá yẹn pera wọn I don't know màá rántí ibi tí bàbá yẹn ti tó pẹrẹ tó láwọn ni wọ́n ń pè ní ànàgó pé ànàgó ṣáájú Yorùbá gbogbo ẹ̀ náà àròbájọ ni kì í ṣètàn Yorùbá ni ìwọ tó bẹ̀rẹ̀ tà látòrí Ọ̀rànmíyàn ẹnìkan sá ló ṣẹ̀dá Ọ̀rànmíyàn ó ní Ọ̀rànmíyàn àti gbogbo òòṣà ọ̀dọ̀ àwọn ló ti bẹ̀rẹ̀ màá wá fídíò yẹn torí mo fẹ́ fi ṣe ìrìn àjò tí màá fi sọ̀rọ̀ next video mi kọ́lọ̀ ń jẹ́ kí n lè gbé wá kọ́lọ̀ ń fún mi láàyè bọ̀ tí ìmá mú wá ní next video kọ́sẹ̀ ètò kolẹ̀ lágbára Ọlọ́run màá sọ̀rọ̀ lórí ẹ̀ mo fẹ́ káwọn èèyàn understanding kankan nípa ilẹ̀ Yorùbá ojú táwọn èèyàn fi wò bẹ́ẹ̀ kọ́ lórí mo rí tí Alhaji wa Akeugba Gold náà yànnà náà kankan jò ní wọ́n ń sọ̀rọ̀ bí odò ṣe rú pé iná gbẹ̀yìn Yorùbá gbogbo ẹ̀ àwọn àròbájọ tí wọ́n sọ papọ̀ mọ́ra wọn láti lè jẹ́ kí ìtàn ó dùn ni ọ̀rọ̀ ń bọ̀ lórí bílẹ̀ Yorùbá ṣe jẹ́ láìpẹ́ yìí Ọlọ́run dẹ̀ fún wa ṣe ẹ ṣé mo dúpẹ́ èmi ní ti yín tòótọ́ títí tá a fi máa mú àkọ́tún ètò mi wá sórí ìkànnì yìí Bàbá Àṣà.